eléyìí mà tún gbẹnu tán. Davido tó jẹ́ ọ̀kan lára àwọn gbajúgbajà olórin takasúfè wa ní òun ló mà ti bẹ̀rẹ̀ sí ní sọ̀kò ọ̀rọ̀ sí ọ̀kan lára àwọn gómìnà yìí. Ẹgbẹ́ gómìnà ibo ni àti wípé kí ló fa yánpọnyánrin láàrin àwọn méjèèjì. Àwọn èèyàn mà ti bẹ̀rẹ̀ sí ní gbọ́rọ̀ ipò yẹnu wípé Juma Jux máa ń gbẹ sí lójoojúmọ́ ni. Èyí sì ni ohun tó fà á àti wípé èyí ni ohun tí ìyàwó rẹ̀ ìyẹn Priscilla Òjó fúnra rẹ̀ Prissy Baby tó bọ́ síta láti wá sọ ní àṣírí ohun tó mú kí Juma Jux ọkọ rẹ̀ kó máa joro sí lójoojúmọ́. Àṣírí ikú tó pa Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà èyí tó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa ó ti tú síta báyìí o, yàtọ̀ sí àwọn ìròyìn òfegè èyí táwọn èèyàn ń gbépò yẹnu káàkiri láti ọjọ́ tó ti ṣaláìsí. Òun náà ni a ó máa tú síta fún yín báyìí. Èyí sì ni ohun táwọn èèyàn tún gbépò yẹnu nípa nípa ìhà tí àwọn òṣèré akẹgbẹ́ rẹ̀ tí wọ́n kọ sí ikú rẹ̀ ọ̀hún. Ó ga yéye ó sì gbẹnu tán lọ́pọ̀lọpọ̀. tó Fẹ́mi Ajéwọlé ìyẹn Àáfàá Súlè fúnra rẹ̀ ó ti bọ́ síta láti wá sọ èsì gbogbo àwọn ohun tó ń ṣẹlẹ̀ láàrin òun àti àbúrò rẹ̀ ìyẹn Ayọ̀ Ajéwọlé, léyìí tí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní gbèpò yẹnu tí wọ́n sì ti ń sọ lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ bí a ti ń sọ̀rọ̀ yìí. Gbogbo ẹ̀ pátápátá òun ní èmi á máa gbé yín débẹ̀ tá a sì máa sọ bó ti ń lọ fún yín lórí ayélujára báyìí. Ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ̀gbádùn àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé. Àwa ò ní jẹ́ kí tí yín ó di sí Fẹ́mi Ajéwọlé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ tí wọ́n mọ̀ sí wòlíì àgbà tí wọ́n mọ̀ sí Àáfàá Súlè gangan ó ti sọ̀rọ̀ látàrí ti ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan èyí tí wọ́n ṣe fún láìpẹ́ yìí. Ìfọ̀rọ̀wánilẹ́nuwò òun ló tú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí nípa ohun tó ń lọ láàrin òun àti àbúrò rẹ̀ ìyẹn Ayọ̀ Ajéwọlé tí gbogbo àwọn olólùfẹ́ mọ̀ sí wòlíì àgbà. Ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ó ní àwọn jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn. Lóòótọ́ ni àwọn kì í ṣe wípé ọmọ ìlú Ìbàdàn ni ìyá àti bàbá àwọn, ṣùgbọ́n ìlú Ìbàdàn níbí òun náà ni wọ́n bí àwọn sí àtàwọn àti gbogbo àwọn ẹ̀gbọ́n òun. Ó ní kódà lóòótọ́ ojú àwọn rí tó, àti wípé ó tún wá tú àwọn àṣírí kan wípé bẹ́ẹ̀ bá gbàgbé wípé Ayọ̀ Ajéwọlé fúnra rẹ̀ ó ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan ní nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn léyìí tó ní láti máa sọ fún àwọn èèyàn wípé bàbá àwọn gangan òun ni ó máa ń ṣe wòlíì àgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ó ní fìlà kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun ní Fẹ́mi Ajéwọlé wá ní láti tú àṣírí rẹ̀ síta wípé kò ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o, wípé kódà bàbá àwọn kò ṣe wòlíì àgbà rí. Lóòótọ́ làwọn bá bàbá àwọn lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ tó sì jẹ́ wípé kódà onílé ìjọsìn, ṣùgbọ́n kì í ṣe òun ni ó ń ṣe wòlíì àgbà nígbà náà. Wípé ọ̀rọ̀ wòlíì àgbà ò ṣe wòlíì àgbà yìí láti ọwọ́ òun gangan tóun jẹ́ Fẹ́mi Ajéwọlé, ọwọ́ òun gangan ni ó ti wá. Àti bẹ́ẹ̀ gbogbo àwọn àṣírí yìí òun náà ni Fẹ́mi Ajéwọlé ló tú síta. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé òun gangan òun náà ni igi lẹ́yìn ọgbà iléeṣẹ́ eléyìí tí wọ́n máa ń ṣe eré orí ìtàgé ní ti ìlànà tí àwọn onígbàgbọ́ àti tí wọ́n tún máa ń fi ijó kún. Òun náà ni tí wọ́n pè ní dance drama. Òun náà ni igi lẹ́yìn ọgbà náà tí wọ́n fi ń pè ní Àáfàá Súlè láti ìgbà náà. Ibẹ̀ náà sì ni wòlíì àgbà fúnra rẹ̀ lòun náà ti dìde, ṣùgbọ́n ó sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àti aáwọ̀ èyí tó ń lọ láàrin òun àti àbúrò rẹ̀ àti bí àbúrò rẹ̀ gangan kò ti fẹ́ rí mi rẹ̀ ní àtànmọ́, léyìí tó sì já sí wípé òun gangan fúnra òun ń sọ wípé òun ò ní ohunkóhun lòdì sí àbúrò òun o. Kódà eré ìje tí àwọn ń sá láti délé ògo yìí òun fẹ́ kí àwọn méjèèjì káwọn ó jọ pàdé nílé ògo ni, kì í ṣe wípé bóyá òun bá ẹnikẹ́ni jà. Gbogbo ohun tó bá sì ṣẹlẹ̀ pátápátá fínúfíndọ̀ lòun ti dáríjì àbúrò òun torí pé kò sí ẹlòmíì tóun tó fẹ́ fi ṣe ọmọ ìyá yàtọ̀ sí òun àtàwọn ẹ̀gbọ́n òun gbogbo. Bọ́rọ̀ yìí ti ń lọ òun náà ni àníkàmú wá sétí gbọ́ yín. Àṣírí tó wà ń bẹ̀ ó ti tú ó ní kì í ṣe wípé bàbá àwọn ló máa ń ṣe wòlíì àgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀, kò rí bẹ́ẹ̀ rárá. Bí kò bá ṣe wípé ọ̀rọ̀ yìí ó wá láti ọ̀dọ̀ òun àti wípé iléeṣẹ́ yìí gangan fúnra rẹ̀ òun gangan náà ó wá láti ọwọ́ òun. Èyí ni gbogbo àwọn àṣírí eléyìí tí ó tú síta.
Davido òun náà mà ti bọ́ síta báyìí ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ rabadẹ̀rabadẹ̀ látàrí ìbò eléyìí tó ń bọ̀ wá táwọn èèyàn sì ń ṣe agbátẹrù rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n sì ń múra fún gidigidi ní ìbò ọdún 2027 èyí tí ó ń bọ̀ yìí. Òun náà ló wá bẹ̀rẹ̀ sí ní rọ gbogbo àwọn gómìnà nítorí wípé gómìnà ìpínlẹ̀ Imo ó fẹ́ dá sí ọ̀rọ̀ ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ló bá bẹ̀rẹ̀ sí ní máa sọ fún wípé kó jẹ́ pé ìbò náà yóò lọ ní ìrọwọ́rọsẹ̀ ni, kò sí ohun tó ń jẹ́ pé à ń gbẹ̀mí ẹni àbí ìpànìyàn kankan, pé kí wọ́n jẹ́ kí ìbò náà kó lọ ní ìrọwọ́rọsẹ̀ torí wípé ẹni tí ó wọlé àtẹni tí ò wọlé kò tó ẹ̀mí àwọn èèyàn láti fi ṣòfò, wípé kí wọ́n má fi ẹ̀mí ẹnikẹ́ni ṣòfò àti wípé ẹ̀mí gbogbo àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun pátápátá ó jẹ àwọn lógún, kò sì sí ẹni tó bá ti lè ṣe dáadáa òun náà ni kó bọ́ sí orí oyè, kì í ṣe wípé ó jẹ́ oyè ìdílé ẹnikẹ́ni. Ọ̀rọ̀ yìí bí Davido ti sọ síta bẹ́ẹ̀ làwọn olólùfẹ́ bẹ̀rẹ̀ sí ní gbóṣùbà káre fún un tó sì ń kan sára sí wípé ó jẹ́ ọ̀rẹ́ ará ìlú àti wípé ó jẹ́ ẹni tí kò mọ tara rẹ̀ nìkan, nítorí wípé ìgbáyégbádùn àwọn ará ìlú gan ó tún jẹ́ lógún, yàtọ̀ bó tiẹ̀ jẹ́ wípé àbúrò bàbá rẹ̀ òun náà ni ó fẹ́ jẹ oyè ọ̀hún ló tún fẹ́ lọ lẹ́ẹ̀kan sí ní ti ìpínlẹ̀ Ọ̀ṣun, ṣùgbọ́n kò jẹ́ kí eléyìí kó bo òun lójú tàbí kí ó jẹ́ lógún púpọ̀ jù, bí kò ṣe wípé ìgbáyégbádùn aráàlú àti bí kò ṣe ní sí rògbòdìyàn ní ti ìbò eléyìí tí ó ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Òun náà lárí gbọ́ tá a ní ká mú wá sí etí ìgbọ̀nyín, bẹ́ẹ̀ bá sì gbàgbé wípé láti ìpínlẹ̀ Imo yìí òun náà ni ìyàwó rẹ̀ ìyẹn Chioma ló ti wá, bóyá ohun tó fà gan ni tí ó fi wá jẹ́ wípé ẹnìyẹn náà ó fẹ́ mọ dá sí ọ̀rọ̀ ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun, léyìí tó sì jẹ́ wípé Davido gan fúnra rẹ̀ báyìí ó ti jáwé agbẹjẹ́ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun náà wípé kí wọ́n má jẹ́ kí rògbòdìyàn kó wà nínú ìbò eléyìí tó ń bọ̀ ní ọdún 2027 yìí, kí gbogbo rẹ̀ kó lọ ní ìrọwọ́rọsẹ̀ nítorí wípé ẹ̀mí àwọn ará ìlú Ọ̀ṣun ó jẹ àwọn lógún. Èyí náà ni ohun tá a rí gbọ́ tá a ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. tó Juma Jux oníṣe ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbèpò yẹnu wípé olórin ilẹ̀ Tanzania yìí ìyẹn ọkọ Priscilla Ojo fúnra rẹ̀ tóun náà jẹ́ gbajúgbajà wọ́n mà ní níṣe ni Juma Jux ń gbé sí i, kódà níṣe ni wọ́n gbé fọ́nrán ti tẹ́lẹ̀ àti ti ìsìn ni wọ́n gbé méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn tí wọ́n sì ní káwọn èèyàn wo bí ó ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti bó ti rí nísìn. ṣé ká sọ wípé Priscilla kò fún lóúnjẹ dáadáa ni àbí àìsàn kan bá a fínra àbí kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ tó fi ń joro sí i lójú lójoojúmọ́. tó èyí náà wá ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń gbépò yẹnu, láwọn míì bá ń sọ wípé bẹ́ẹ̀ bá ṣàkíyèsí ẹ̀yin náà ó rí wípé níṣe ni Juma Jux ó ti mú àwọn eré ìdárayá ní ọ̀kúnkúndùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Gbogbo ìgbà ni ó máa ń lọ sí ibi tí wọ́n ti máa ń gbé àwọn irin àti oríṣiríṣi àwọn nǹkan, wípé níṣe ni ó ń wo ara rẹ̀ tí ó sì máa ń ṣe àwọn eré ìdárayá yìí eléyìí táwọn olóyìnbó máa ń pè ní exercise. Òun náà ni ó ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, èyí ni láti fi mú ìlera okun àti ìlera bá ara rẹ̀. Òun náà ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń gbépò yẹnu, láwọn èèyàn bá ń sọ wípé bóyá Priscilla ò tiẹ̀ fún lóúnjẹ ni, ṣùgbọ́n ìwà ọlọ́gbọ́n tí Priscilla hù òun náà ni wípé kò bọ́ síta láti sọ̀rọ̀ síta, ṣùgbọ́n níṣe ni ó jẹ́ kí ohun tí òun ń ṣe kó sọ̀rọ̀ fún òun, ló bá bọ́ síta láti fi hàn fún gbogbo àwọn èèyàn bí òun ti máa ń fi oúnjẹ fún ọkọ òun àti wípé bó ti máa ń dáná fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti gbogbo ìfẹ́ èyí tó wà láàrin àwọn méjèèjì. Ó ń jẹ́ kó yé àwọn èèyàn wípé òun ráàyè fún ìdílé òun gẹ́gẹ́ bóun ti ráàyè fún iṣẹ́ ọwọ́ òun náà ní lóòótọ́. Bẹ́ẹ̀ làwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní kan sára sí i tí wọ́n sì ń gbóṣùbà káre fún wípé ó mú méjèèjì lọ́kùnkúndùn àti ìdílé àti iṣẹ́, léyìí tó sì já sí wípé ó jẹ́ ọgbọ́n àti àríkọ́gbọ́n fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn tí wọ́n jẹ́ ọ̀dọ́ bíi tiẹ̀ àti àwọn àgbàlagbà míì gan. tó èyí náà ni àrígbọ́ tá a ní ká mú wá sétí gbọ̀yìn. àwọn míì ń pé ṣé àìsàn òun ló mú kí Juma Jux kó máa gbẹ ni àbí tàìrò oúnjẹ jẹ àbí ìrònú àbí bò ní nǹkan tó ṣẹlẹ̀. ohun tẹ́yìn náà bá rí sí ẹ bá wa fi sábàlá àríwísí ìyẹn comment section ní abẹ́ fọ́nrán yìí. bẹ́ẹ̀ bá sì ti tẹ̀lé ìkànnì yìí ẹ jọ̀ọ́ ẹ jàre ẹ bá wa tẹ̀lé ìkànnì yìí. ó wá ti ṣẹlẹ̀ báyìí ó Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà àṣírí ikú tó pa ó mà ti tú síta. níṣe ni àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní gbèpò yẹnu
láti ìgbà tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ wípé jẹjẹrẹ inú ọmú eléyìí tí tó ṣe iṣẹ́ abẹ rẹ̀ ní nǹkan bíi oṣù díẹ̀ sẹ́yìn, òun náà ni jẹjẹrẹ òun ló tún padà léyìí tó ṣe okùnfà ikú rẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀ o, àṣírí gangan ti wá tú síta pátápátá báyìí wípé kì í ṣe bẹ́ẹ̀ o. Níṣe ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ti bẹ̀rẹ̀ sí ní sọ òkò ọ̀rọ̀ lu ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré orí ìtàgé gan báyìí wípé nígbà tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀, òun ni wọ́n máa ń sáré gbé àwòrán akẹgbẹ́ wọn ọ̀hún sí orí ayélujára. Bí ó bá di àsìkò ìgbà tí wọ́n nílò ìrànlọ́wọ́ tí wọ́n sì wà láyé, wípé wọn ò ní gbé síbẹ̀, wọn ò sì ní dìde ìrànlọ́wọ́ fún wọn. Ṣùgbọ́n nígbà tó bá ti di pé ẹlẹ́mìí wá gbà tán, òun náà ni wọ́n máa gbé oríṣiríṣi àwọn àwòrán wọn síbẹ̀ tí wọ́n sì máa kọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ dúndùn. Wọ́n ní eléyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ tọ́, bẹ́ẹ̀ la ṣe rí tí ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí ní gbé àwòrán ìgbà tí àwọn méjèèjì nígbà tó wà láyé táwọn méjèèjì sì jọ ń sọ̀rọ̀ ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni wọ́n bá gbé sí orí ayélujára wípé káwọn èèyàn ó lè mọ̀ wípé níṣe ni àwọn máa ń bá a sọ̀rọ̀ nígbà tí ó wà láyé, kì í ṣe wípé ìgbà tó kú tán làwọn ṣẹ̀ṣẹ̀ ń gbé sí orí ayélujára. Èyí náà ni ohun tí àwọn èèyàn fi bẹ̀rẹ̀ sí ní wọ́n fi ń du ara wọn ní orí ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí, léyìí tó sì já sí wípé kódà Bísọ́lá Badmus òun gangan fúnra rẹ̀ òun náà sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa ọmọbìnrin yìí wípé èèyàn dáadáa ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́tọ̀. Wọ́n wá ní ìrònú òun náà ó wà lára nǹkan tí ó ṣekú pa Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà nítorí wípé ó jẹ́ ọ̀kan ṣoṣo lọ́wọ́ ìyá rẹ̀ àti wípé níṣe ni àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní gbé epo yẹnu wípé ọkọ tí ó sì lọ tira rẹ̀ bọ̀ lọ́rùn yìí wípé kì í ṣe wípé wọ́n ṣe ìgbéyàwó, ṣùgbọ́n ohun tí ọkùnrin náà tó ń fojú rẹ̀ rí ó kúrò ní kékeré, kì í ṣe kèrémí rárá. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ wípé bẹ́ẹ̀ ni wọ́n sì tún rí fọ́nrán kan náà lórí ayélujára tí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà fúnra rẹ̀ gangan sọ síbẹ̀ wípé òun gba àwọn èèyàn nímọ̀ràn wípé kì í ṣe wípé kéèyàn ó lọ́kọ tàbí kéèyàn ó bímọ nìkan lèèyàn fi ń lólé ayé. Bó bá ti jẹ́ wípé ó bá ti ń dàgbà tó sì mọ̀ wípé kò tí ì rí bó ti yẹ kó rí, pé kéèyàn ó yá mójútó ìlera ara rẹ̀. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn òun náà ni àrígbọ́ wípé nígbà tí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó wà ní ẹ̀dẹ̀ ọmọkùnrin ọ̀hún, léyìí tó já sí wípé Tọ́pẹ́ gan fúnra rẹ̀ kò mọ ọ̀kankan lára àwọn ẹbí ọkùnrin ọ̀hún tó òun náà ni wípé ó ní látàrí gbogbo tó ń là kọjá lẹ́ẹ̀dẹ̀ ọmọkùnrin ọ̀hún, ọ̀pọ̀lọpọ̀ àwọn oyún òun ló bàjẹ́ mọ́ lára, léyìí tó ṣokùnfà gbogbo àwọn àkójọpọ̀ àìsàn ọ̀hún, léyìí tó padà gba okùn ẹ̀mí rẹ̀ ní àìpẹ́ yìí. Òun náà ni àwa rí gbọ́ tá a ní ká mú wá sétí ìgbọ́ yín. Wọ́n ní kì í ṣe ọmọ bíbí tàbí ìgbéyàwó òun nìkan lèèyàn fi ń lólé ayé. Bó bá ti mọ̀ wípé kò jọra wọn, kó yá mójútó ìlera ara rẹ̀. Òun náà ni Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà sọ kó tó di pé ó gbẹ́mìí mì. Eléyìí ó ga lọ́pọ̀lọpọ̀. Ẹ bá wa fi RIP sí abala àríwísí a sì gbàdúrà fún wọn wípé kí Elédùà kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Èyí náà ni àṣírí ikú tó pa, èyí tí ó bọ́ sórí ayélujára tá a ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín, torí wípé kò ní ju báyìí lọ lórí ìròyìn tòní. Kì í dùn kó pọ̀ ṣókí báyìí, òun náà lọ́bẹ̀ oge. Ẹ ṣé fún ìfarabalẹ̀ yín, tí tẹ́ fi ń gbọ́ wa ò ní di, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́. Àwa náà tá a mú ròyìn náà wá fún yín, a máa rí yín bá ní gbogbo ìgbà, a ò sì ní ṣaláwàtí ara wa. Ó dìgbà kan náà o.